Adajọ sọ ọmọ Yahoo Mẹta ṣẹ̀wọ̀n nílọrin nítorí tí wọ́n lu àwọn èèyàn ní jìbìtì owó dọ́là lórí ẹ̀rọ ayélujára. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara tó fìlú Ìlọrin ṣe ibùjókòó ti sọ àwọn ọmọ Yahoo mẹ́ta kan, Asaolúfẹ́mi Richard, Adéoyè Abdulgafar Ọláṣílé àti Maidu Báyọ̀ Tajudeen ṣẹ̀wọ̀n oṣù 6 gbáko. Wọ́n ní wọ́n jẹ̀bi ẹ̀sùn jìbìtì lílù lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fi kàn wọ́n. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹfà yìí lónídàájọ́ Yusuf tí í ṣe adájọ́ ilé-ẹjọ́ náà dá sẹ̀ríà ọ̀hún fún wọn lẹ́yìn tí àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ yìí Economic and Financial Crimes Commission EFCC ti fi páńpẹ́ ọba gbé wọn tó sì wọ́ wọn lọ sílé ẹjọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbà pé àwọn jẹ̀bi nígbà tí akọ̀wé kóòtù ka ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kàn wọ́n sí wọn létí ní kóòtù tí aṣojú EFCC Kaigama sì kó àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó síwájú ilé ẹjọ́. Èyí ló mú kí àwọn agbẹjọ́rò àjọ EFCC rọ adájọ́ láti jẹ àwọn olùjẹ́jọ́ náà níyà láì fàkókò ṣòfò. Onídàájọ́ Yusuf sọ gbogbo wọn ṣẹ̀wọ̀n níbàámu pẹ̀lú bí jìbìtì kálukú wọn ṣe pọ̀ tó. Adájọ́ sọ Asaolu ṣẹ̀wọ̀n oṣù 6 tàbí kó lọ san $100,000 náírà 100,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn, kí gbogbo dúkìá àti owó tí wọ́n sì bá lọ́wọ́ rẹ̀ di tìjọba àpapọ̀. Bákan náà ló ní kí Adéoyè náà lọ fi ẹ̀wọ̀n oṣù 6 jura pẹ̀lú iṣẹ́ àṣekára tàbí kó san owó ìtanràn $50,000 náírà 50,000 naira. Kí Maidu náà lọ ṣe fàájì oṣù 6 péré lẹ́wọ̀n tàbí kó san $100,000 náírà 100,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn. Bákan náà ló gbẹ́sẹ̀ lé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ó ní kí fóònù gbogbo wọn àti àwọn dúkìá kan bíi kọ̀ǹpútà alágbélétan, ẹ̀rọ tí wọ́n fi ń gba íńtánẹ́ẹ̀tì àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tí wọ́n bá lọ́wọ́ wọn di tìjọba àpapọ̀ ilẹ̀ yìí porongodo. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.